Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ga jùlọ, àtọrọ ìkẹ́ tó pọ̀ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, àtòun àti àwọn ará ilé rẹ̀ àti òun àti àwọn sàhábà rẹ̀, Ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn. Kíra wa kú ní Ọlọ́run kí ó dúró tẹnìkọ̀ọ̀kan wa. Ètò wa bí a ti máa ń mú wá lórí ọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam àti àwọn ìṣẹ̀ṣe. Bàbá Sheikh Anobi Lórí, Ọlọ́run kó bá kẹ́ wọn, àtàwọn àlùfáà wọn, àtàwọn àfáà tí wọ́n ti lọ, Ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn. Àwọn àfáà tán kù lónìí, Ọlọ́run kó bá dúró tí wọ́n bá mọ̀ sí Markaz, Ọlọ́run kó bá ṣẹlẹ̀ fún aláfíà rẹ̀ fún wọn. Ó yẹ ká kọ̀ntínú ètò yìí lónìí ni àwọn gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tí ó gbàlú kan láti fi ìkẹ́dùn hàn. A ní láti dá sọ̀rọ̀ yìí lọ́rọ̀ ọmọbìnrin tí wọ́n pa nílùú Sokoto lórí pé ó bú Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Òun ló yẹ ká gbọ́rọ̀ yíyàwó lénìí níwọ̀n bàbá yìí bá ṣe gbà wá mọ́. A sọ ètò wa tá ń bá bọ̀ wá, a sọ ìjọ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run lè ṣe ìlànà kó ṣàánú kó sì dúró tì wá. Ẹbí jàmáà, ọ̀rọ̀ yìí ó ṣe láàánú púpọ̀. Ìpè arábìnrin yìí tá a mọ̀ sí Deborah tí wọ́n pa lórí wípé wọ́n ní ó bú Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀rọ̀ yìí generate issues tó pọ̀, kò ṣe Nàìjíríà nìkan ò, káàkiri àgbáyé ni o. Kò tún wá mọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí nìkan, àwọn irúfẹ́ bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ kọjá wọ́n tún wú jáde. Jẹ́ sí pé eléyìí ó ṣe láàánú. Kí ni tí ó kó bá Islam? Àwọn nǹkan wọ̀nyí la fẹ́ wò. Àmọ́rọ̀ yìí kò ní pọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà ti sọ̀rọ̀ lórí ẹ̀. Àmọ́ wa náà dá sí ní ìtọ́lọ̀ bá ní káyé gbà wá mọ́ láti fi yanjú àwọn ọ̀rọ̀ kan. Àkọ́mẹ̀ ni pé gbogbo ẹni tó bá já sí pé èèyàn ni tí ń ṣẹ̀mí tó sì láàánú gẹ́gẹ́ bọ́ náà bọ́ba lékè ọlá bó ti fi àánú ròyìn ara ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé ànábì ó jẹ́ ànábì aláàánú. Ẹni tó náà bá jẹ́ mùsùlùmí tó já láàánú bẹ́ẹ̀, àánú ọmọbìnrin yóò ṣe lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Wọ́n lẹ̀ lóko, wọ́n tún wá dáná sun ní ìtẹ́sí pé ìṣẹ̀lẹ̀ náà hadithatun shani'atun murra, ìṣẹ̀lẹ̀ tó lágbára tó bà nínú jẹ́. Kò sẹ́ni tí ó rí tí omi ò lè jábọ́ lójú ẹ̀. Ọmọbìnrin náà ti ń sá káàkiri pẹ̀lú òkò lọ́tùn lósì, ó tún wá ṣubú, wọ́n tún wá sun òkú rẹ̀. Ilé ìjẹun tó le jù, tó lágbára jù. Ó jẹ́ sí pé àti gbàgbé irú nǹkan báyìí yóò nira gan. Kìí ṣe fáwọn tán bí nìkan, ò fúlù gan fúnra rẹ̀. Tá bá ń sọ wípé nínú Sharia Islam àbí nínú òfin míì, wọn ò fi ìdájọ́ sọ́wọ́ ẹnìkan individual torí kírù nǹkan báyìí má máa ṣẹlẹ̀ náà ni. Àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí, ẹ rí pé wọ́n tún dùn, wọ́n tún pariwo Allahu Akbar, Allahu Akbar. Kódà ìkan tún mú ṣàránjáde, ó lóun tóun sún náà rèé. Wọ́n ń rí pé ṣé ẹ̀rí làwọn ṣe, àmọ́ kò yí wọn pé ṣé ẹ̀rí kọ́ làwọn ṣe. Àwọn tó ń iṣẹ́ yìí, nǹkan méjìlá wá sí. Ibi tí wọ́n ti gba ẹ̀kọ́ yẹn, ibi tó rọ̀ǹgì ni. Rọ̀ǹgì ráúráú kéèyàn rí pípa ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ sí jihad, kó tún wá lè bóòsì pé mi ni mo pa, ìṣáná tó fi sún kó tún wá mú jáde. Ó túmọ̀ pé tó láwọn tí wọ́n ṣe yẹn ọ̀dọ́ ni wọ́n, ibì kan ni wọ́n ti gba ẹ̀kọ́ yẹn rọ̀ǹgì. Ẹ̀kejì wá ni wípé láti apprehend àwọn ọ̀dọ́ wọ̀nyí, láti mú wọn, láti fi wọ́n jófin. Àìjẹ́ bẹ́ẹ̀ irúfẹ́ ẹbẹ́ ó máa ṣẹlẹ̀ lọ. Ṣẹ́ni jàmáà, nínú òfin Islam, gbogbo kómíyàyà tí ò bá wo ṣẹlẹ̀ tó wọn bá wo ṣẹlẹ́ṣẹ̀ tó wà punishable nínú Islam, wọn fi sọ́wọ́ ẹnìkan láti dájọ́ fún. Ànábì sallallahu alaihi wasallam tẹ́kọ̀ ọ̀rọ̀ fi Islam rán lójú ayé rẹ̀, gbogbo ẹni tó bá ṣẹ̀ wọ́n ní wọ́n ṣe Ọlọ́run òwúrẹ̀. Ànábì ní máa dájọ́. Ìgbà tó sì lọ tán, àwọn tí wọ́n jẹ́ amirul muminin, tán jẹ́ olùdarí mùmìní,
àwọn ni wọ́n dájọ́. Ẹni tó wá já sí pé ó jẹ́ àwọn kudot, àwọn adájọ́ ilé ẹjọ́ ní mahakama ní Islamic court, àwọn látàrí ẹjọ́ sí. Torí gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀, ẹ̀ṣẹ̀ tí ẹ bá wò ó ṣẹ̀, wọ́n kọ́ wádìí báwo ni kíní ẹ̀ ṣe ṣẹlẹ̀. Ẹni tó mẹ́jọ wá ó ṣe nǹkan báyìí, wọ́n wádìí báwo ló ṣe rí. Ẹ rí i pé ìwá fi ìdájọ́ sọ́wọ́ wọn, òun ló fa eléyìí tó ṣẹlẹ̀ yìí. Kálán bá gbé ọ̀nà tó yẹ kán gbà, tán mẹ́jọ yìí lọ sí ọ̀dọ̀ àwọn adájọ́ ni wọ́n ṣèwádìí. Bí ṣe ṣe kọ́mọbìnrin yìí mọ́lẹ̀tọ̀ sí àwọn rárá tọ̀. Torí wípé nǹkan tẹ́ ẹ̀rọ kó ṣe yìí sì tẹnu ẹnìkan la gbọ́, wọ́n play video call lótòótọ́ tá a gbọ́, àmọ́ kí làwọn nǹkan mìíràn tó ṣẹlẹ̀ before ẹ̀ after rẹ̀ àgbọ̀mọ́. Eléyìí burú jáì, eléyìí burú jáì. Islam ní bismillahir rahmanir rahim, ọlọ́ba ní wala taqtulu nafsa allati harrama Allahu illa bil haqq. Ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí kan tọ́lọ́hun ṣe léèwọ̀ fún yín illa bil haqq, àfìyí tó bá dẹ̀tọ́. Ẹ̀tọ́ yẹn bóyá pààyàn, bó ṣàwọn nǹkan míì tó jẹ́ bí capital crime. Nínú àyà míì, Ọlọ́run bá sọ pé ẹni tó bá pa ẹ̀mí kan ó dà gẹ́gẹ́ bí ẹni tó pa gbogbo ayé ni. Bẹ́ẹ̀ lẹni tó bá sì yí ẹ̀mí kan ó dà bí ẹni tó yẹ gbogbo ayé ni. Eléyìí túmọ̀ pé Islam ẹ̀sìn àlàáfíà ni, kò rán wa ká máa pààyàn rárá. Ìwà gbẹ́jọ́ sọ́wọ́ ara wọn, kíní yìí ó jẹ́ kán ṣiṣẹ́ jẹ́ lẹ́fìrí pé ọ̀dọ́ ìjọ́dọ̀ a máa gun ọ̀dọ́ lọ́pọ̀lọpọ̀. Ìjọ́dọ̀ yìí gùn wọ́n pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí ò dáa tí wọ́n gbà, wọ́n á ṣe kíní ìṣe. Àmọ́ tí ó dáa jù náà ni wípé ọmọ ẹ̀dá ò ní ṣe bí ọmọ ẹ̀dá ò ní lówó ní ṣe bí ọmọ ẹ̀dá ò. Àmọ́ ìjọba ó yẹ kí wọ́n fi wọ́n jófin lórí tí wọ́n ṣe burú jáì. So láti condemn act yìí ó wà condemnable, kò dẹ̀ yẹ kí irú ẹ̀ ṣẹlẹ̀. Ẹ ò gbọ́dọ̀ fi ìdájọ́ sọ́wọ́ ara yín. Kódà àfà, ìmáàmù, mufti, wọn ò ní ìdájọ́ lọ́wọ́ láti ṣe ìjìyà fúnyàn, wọn ò ní lọ́wọ́. Àwọn tán délé ẹjọ́, tán jẹ́ olùdájọ́, tán mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn, tán mọ̀ nípa bá àti dájọ́, àwọn ni wọ́n fà á lé lọ́wọ́. Eléyìí jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ láti condemn act torí àsìkò tá a fẹ́ lò pọ̀. Ẹlẹ́kejì nínú ẹ̀, òun ní pé n tó tún wá ṣẹlẹ̀ yìí, ó tún bí àríyànjiyàn wá láàrin àwa mùsùlùmí, sálàfí àti súfí àtàwọn míì náà. Àwọn kan ní àwọn sálàfí, àwọn náà ní ká máa pa àwọn mùsùlùmí. Àwọn kan láwọn kẹlẹ́ yìí náà ní ká máa ṣe kíní kan. A ní láti wò dáadáa. Ṣé rí ìdájọ́ ẹni tó bú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tá a mọ̀ sí blasphemy, kí ni ìdájọ́ rẹ̀ gangan nínú Islam? À ń bọ̀ wá lórí ẹ̀. Àmọ́ ṣé rí tí mo fẹ́ kó yé oníkálukú ni pé àwọn kan sọ pé tírà Ibn Taymiyyah tá a mọ̀ sí as-Sarimul Maslul ala Shatimi Rasul, pé tírà yìí ni wọ́n ń gbójúlé tó fi ń pẹ́ni tó bá wà Ànábì sallallahu alayhi wa sallam. Àti kí sẹ́ńtímẹ́ǹtì bọ̀. Ọlọ́run bá ní wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu. Ikún ìfàǹfà tó wà láàrin yín àtàwọn kan, ẹ má jẹ́ kó gbé yín láti bí kẹ́ ẹ má ṣe déédéé. I'dilu huwa aqrabu lit-taqwa. Ẹ ṣe déédéé, òun ni ó sún yín sí ìbẹ̀rù Ọlọ́run. Ṣé rí tírà tí wọ́n ṣe lórí ìdájọ́ ẹni tó bá bú Ànábì, tírà náà pọ̀. Kìí ṣe Ibn Taymiyyah nìkan. Ibn Taymiyyah ṣe tiẹ̀, kódà àwọn onísúfí gan àwọn náà ṣe. Nínú wọn ni ìmáàmù wa Taqiyuddin Subki tó kọ as-Sayful Maslul ala man sabba ar-Rasul. Tírà yìí àáfà onísúfí ló ṣe. Òun náà sọ ìdájọ́ tó wà lórí ẹni tó bá bú ń ṣe Ọlọ́run Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà a rí àlùfáà wa táǹpẹ̀ ní Sheikhul Malikiya Abu Abdullah Muhammad bin Suhnun Al-Qayrawani. Àfáà yìí kú ní ọdún Hijra 265. Àfáà yìí àfáà àgbà onífíkìú Màlíkì ní gbogbo Áfíríkà yìí àti Andalus ni. Ó kọ tí àtàmọ̀ sí kí ni Risala tún fi mansaba Nabi sallallahu alayhi wa sallam.
a tún wá rí ìtàwọn èèyàn tó kọ tá a mọ̀ sí as-sayf al-mashhur al-maslul ala zindiki wa shatimi rasul àfọwà Muhyiddin Muhammad bin Qasim Rumi al-Hanafi ló kọ eléyìí. a tún wá rí bákan náà tírà risalatun fi sabbi nabi sallallahu alaihi wasallam wa ahkamihi àfọwà Husamuddin Husayn bin Abdurrahman. ẹni pé àwọn tírà ni mò ń kà yìí. a tún wá rí bákan náà tírà Imamu wa Asyuti tó ní tanzihul al-anbiya an tasfil agbiya. nínú tírà yìí Imamu Sayuti kọ́nà bá wa kẹ́wọn òun ṣí àtọ̀ láàrin wípé ẹni tó bú ànábì àtẹni tó sọ̀rọ̀ tí ò yẹ kó sọ, yẹn ni pé ó sọ̀rọ̀ sọ ó ṣì wí. bákan náà àtòrí àtìrà as-sayful maslul fi sabbi rasul tírà pọ̀ bẹ́ẹ̀ 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 tí wọ́n dìdì ṣe lórí ìdájọ́ ẹni tó bú ànábì sallallahu alayhi wa sallam. so kìí ṣe Ibn Taymiyyah nìkan ló ṣe tírà yìí o, kọ́dà ara àwọn tí wọ́n yẹ tírà síwájú Sheikh wa Ibn Taymiyyah. àwọn ará wọn tẹ́sí pé wọ́n discuss the issue yìí nínú tírà wọn, inú wọn àlùfáà wa Qadi Iyad nínú tírà wọn sí àṣàfà. tírà yìí ń sìn gbogbo Nàìjíríà yìí ẹ̀fẹ̀ ní kò sẹ́ni tí ò fẹ́ mọ́ ní tírà àṣàfà ńlẹ̀ bí ta'rifi huquqil Mustafa. bákan náà Imam Ibn Hazm tírà rẹ̀ al-Muhalla òun náà discuss the issue yìí àtàwọn tírà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n pọ̀. níta fẹ́ ló ń bẹ̀ ni pé kìí ṣe Sheikh Ibn Taymiyyah nìkan tó discuss the issue yìí. so kò wáyé kó wá fàjà pé àwọn Sálàfí àwọn náà ní kán mọ́ pààyàn àwọn kan ṣe rí tó bá ti di ọ̀rọ̀ báyìí ẹ jẹ́ afárabalẹ̀ dáadáa. ọ̀rọ̀ tó kan aráàlú lára ó kan oko lára ó kún ní kálukú lára ní àti ká farabalẹ̀ dáadáa. ẹ má jẹ́ ká tún wú ọ̀rọ̀ míì jáde. eléyìí jẹ́ pọ́ìntì mi ẹlẹ́ẹ̀kejì wípé àwọn tírà tí wọ́n fi sọ ọ̀rọ̀ ìdájọ́ ẹni tó bá bú Ànábì sallallahu alaihi wasallam tírà náà pọ̀, kì í jẹ́ tírà Ibn Taymiyyah nìkan. mo ti ka tírà bíi 10 sí méjìlá ń sìn tírà oníṣúfì ń bẹnu wọn. kọ́dà àwọn ṣíà náà kọ tírà lórí pé ẹni bá bú Ànábì sallallahu alaihi wasallam kí ni ìdájọ́ rẹ̀, àwọn náà kọ tírà lórí ẹ̀ láwọn ṣíà. so eléyìí kì í ṣe pé bóyá nínú tírà táwọn ṣíà kọ òun tírà táwọn sí kí ni wasailu ṣíà. bákan náà ni kí ni tírà táwọn sí kí ni takmilatu minhaji solihin tí àlùfáà kí ni Sayyid al-Khuni. eléyìí àwọn tírà táwọn ṣíà kọ ni tí ń túmọ̀ ní pé gbogbo mùsùlùmí pátápátá àti ṣíà o àti Sálàfí o àti Súfí o oníkálukú ló dá sí ọ̀rọ̀ wípé ẹni bá bú Ànábì sallallahu alaihi wasallam kí ni ìdájọ́ rẹ̀ kí dá ṣe fún. eléyìí ó jẹ́ kó yé wa pé ìdájọ́ tí gbogbo mùsùlùmí dá sí ni pátápátá látorí àwọn sàhábà tó fi dòní. àmọ́ kí ni wọ́n wá sọ lórí ẹ̀ gangan, ibẹ̀ la fẹ́ lọ. àmọ́ ká tó lọ kí ni wọ́n sọ lórí ẹ̀ gangan, a ní láti gbéyẹ̀wò pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam báwo la Ànábì ti rí. hurma tá Ànábì ní, ìwọ̀ tá Ànábì ní, ìwọ̀ náà tóbi lọ́pọ̀lọpọ̀. ń fún wa láwọn àyà níwọ̀nba àti hadith níwọ̀nba tó lásìkò nígbà púpọ̀. tá a bá lọ́wọ́ Suratul Hujurat ọlọ́run bá yín bá wọn sàhábà sọ̀rọ̀. ó lẹ́yìn sàhábé ya ayyuhal ladhina amanu ayy mu'minin la tarfa'u aswatakum fawqa sawti an-nabiy. ẹ má gbóhùn yín lékè ohùn ànábì tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ níwájú rẹ̀. wala tajharu lahu bil qawli, ẹ sì má jágbe má ànábì kajari ba'dikum li ba'di, bẹ́ẹ̀ tí má jágbe mọ́ra yín an tahbata a'malukum, torí kí iṣẹ́ yín tẹ́ ẹ ṣe máa bàjẹ́. iṣẹ́ wo? ìrun yín, zaka yín, ààwẹ̀ yín, gbogbo iṣẹ́ rẹ̀ kó máa bàjẹ́ ní ìtẹ̀sí mímọ́. ẹ rí i pé àyà yìí ó sọ báwo ni títóbi bá ànábì títóbi tó. jàmá káníkù áni ò bá dárúkọ àyà yìí, káníkù áni ò sọ ìdájọ́ yìí, àwa rí nínú hadisi áni hadisi yẹn jẹ́ àfurasí. ṣé àwa gbóhùn lékè wọn ànábì náà ní gbogbo iṣẹ́ wa tá a
fáwọn wo ó sọ fáwọn wo Kùránì sọ fáwọn tó jẹ́ àwọn sàhábà ẹ ò gbọ́dọ̀ gbóhùn yín lékè wà nábì ẹ ò dẹ̀ gbọ́dọ̀ jágbe mọ́ kí iṣẹ́ yín máa bàjẹ́. Àyà yìí nìkan kálọ̀ nìkan la bá sọ ó tó fi yé wa báwo la nábì ti tó sallallahu alayhi wa sallam, báwo ló ti tó lẹ́mìí mùsùlùmí, báwo la ṣe gbọ́dọ̀ pọ́n létó. Àyà yìí nígbà tó sọ̀kalẹ̀ Sayyidina Abubakar ó ní wọ́n ń ṣe ọ̀run látòní lọ màá máa bá ẹ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni. Kọ́dà ìkànnì àwọn sàábé tóhùn rẹ̀ máa ń lókè tí máa ń sọ̀rọ̀ ó wá jókòó lé ń sunkún ó ní wàhálà ṣe òun òfó ṣe òun kò wọ́n sọ̀rọ̀ náà ìsìlámù mọ́ ànábì wa ẹ̀lì bá ń pè wá ó ní ó lóun máa jágbe sọ̀rọ̀ ànábì ní ìwò sínú àwọn tí kò ani bá wí. Eléyìí túmọ̀ báwo ni húrúmà ìwọ̀ tá ànábì ní báwo ló ti tóbi tó. Nínú àyà yìí a ò gbọ́dọ̀ bá ànábì sọ̀rọ̀ anyhow. Kódà nínú àyà míì Ọlọ́run bá tún ní la taj'alu du'a ar-rasul bẹ́ẹ̀ ti máa pe ànábì ẹ mọ́ máa pe bẹ́ẹ̀ ti pera yín. Láti ìgbà náà wọ́n yé pe ànábì lóko wọ́n ní yá nàbí yàlá rí ní kí wọ́n pè ní yá Muhammad láwọn sàhábà wọ́n ní yá Abul Qasim lọ́wọ́ bàbá Qasim àbíkan ní yá nàbí yàlá àbíkan ní kí ni yá Rasulullah. Kódà níbi tí wọ́n sọ dé gan wọ́n yé Abul Qasim tí wọ́n pe ànábì yẹn bàbá Qasim yẹn wọ́n yé fi pe ẹlòmíì kúníyà yẹn ànábì nìkan ní Abul Qasim. Naam, nínú ahadithi ànábì sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa ànábì yín la yu'minu ahadukum ẹ̀yin mùmíní ìgbàgbọ́ yín ẹ̀ tí nígbàgbọ́ àtà àkúnà ahabba ilayhi. Ó wáyé pé èmi ànábì Muhammad sallam ní oníkálukú yín lẹ fẹ́ràn jù mi wálìdì yìí ju bàbá yín lọ ju àwọn ọmọ yín lọ ju gbogbo ń tẹ̀rín lọ. Yẹn ni pé ẹ fẹ́ràn yẹn mi ànábì ju gbogbo ẹ lọ pátápátá. Ìgbà yẹn ní mọ́ nìyí tó pé tẹ́ẹ̀fì rí wípé ipò tá nábì wà lẹ́mìí mùsùlùmí lẹ́mìí mùmíní nínú ẹ̀sìn Islam ipò yẹn tóbi gan, ó tóbi gan. Nínú hadith mi ànábì ní la yu'minu ahadukum ẹnìkọ̀ọ̀kan yín ẹ̀ tí nígbàgbọ́ àtà yakuna hawa'u ó dìgbà tí ìfẹ́ nú yín ìtẹ́ ẹ fẹ́ ṣe nú yín tẹ́bi alima jitubi tẹ́ bá pàtì tẹ̀lé tèmi ànábì mọ́ wa sallallahu alayhi wa sallam. Ó ń túmọ̀ wípé àtàbàáyàtò sadiqa ìtẹ̀lé tó péye láfa nàbì àádẹ́ gbà nàbì lọ́lá ju ìgbésí ayé wa gan lọ ju àwa gan lọ fúnra wa. Eléyìí jẹ́ ipò tí mùsùlùmí tí Islam gbé ànábì sí lọ́dọ̀ wa ó ju ipò ẹnikẹ́ni lọ. Lẹ́yìn Ọlọ́run ọba àlékè ọlá tí ó dá wa ta tún lọ́kàn nínú Islam òun ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Kódà nínú Al-Qur'ani Ọlọ́run bá gbé ànábì lékè gbogbo àwọn ànábì Ọlọ́run. Nínú àyà Qur'ani Ọlọ́run bá jẹ́ kó yé wọn pé òun gbàdéhùn lọ́wọ́ àwọn ànábì kọ̀ọ̀kan pé ẹnikẹ́ni tí ànábì Muhammad bá dé lásìkò rẹ̀ pé àsìkò yẹn o ànábì kan wá dé náà ànábì o ànábì Muhammad wá dé ànábì yẹn yóò kó nípò rẹ̀ yóò tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam. Nínú hadithi ànábì sọ ànábì law kana Musa hayyan ànábì Musa bó ti tóbi tó yẹn tó kàǹkà tó yẹn tọ́lọ́hun bá sọ̀rọ̀ lóhùn kan tí ń gbọ́ wọn lọ́hùn tẹ́lómi ò gbọ́ wọn lọ́hùn ànábì ní ká ní ànábì Musa ń bẹ láyé ńgbà tó ń wà láyé máa wà sí àwọn ilà tí báyìí kò ní choice àfi kó dánwọ́ lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam. Eléyìí ń túmọ̀ báwo lànábì ti tó sallallahu alayhi wa sallam. Tí máníkì máa ka àdísì pọ̀ ayàpọ̀ ánìpọ̀ ipò wo ni Ọlọ́run ọba ipò yìí àwọn akọ́lá gbà ànábì síbẹ̀ o Ọlọ́run ọba ló gbé síbẹ̀ fúnra rẹ̀. Ọlọ́run tó wá gbé síbẹ̀ yẹn ó túmọ̀ wípé a ò gbọ́dọ̀ ṣe báṣubàṣu a ò gbọ́dọ̀ sọ̀rọ̀ sáànábì bó ṣe wù wá torí kíṣẹ́ rí wa ìrun àwẹ̀ zaka ájì tá a gbájúlé ẹni bá bú ànábì tó sọ̀rọ̀ tí ò dá sáànábì kíní yẹn ó bàjẹ́ mọ́ lọ́wọ́. Húrùmà yìí ìwọ̀ yìí ló wà lọ́dọ̀ àwọn sàhábà níjọ́ tàbí tí wọ́n láyé tó fi dòní. Kódà ẹnikẹ́ni tó bá bú ànábì sallallahu alayhi wa sallam ìmánì rẹ̀ ó ti ṣeré lọ. Ó ṣeré lọ. Lórí pé nínú òpó ìmánì ni kó gbà pa ànábì òjíṣẹ́ Ọlọ́run ni kó sì gbàgbọ́. Naam. Ṣé wá rí jàmáà bá di sọ pé ipò ànábì ó ti tó yìí tá a sì mọ́ àyà wa. Kódà nínú àyà Kùránì Ọlọ́run bá sọ pé àwọn tí wọ́n ní ànábì láà
Ọlọ́run lóhun ṣẹ́bi lé wọn láyé àti lálùkìyàmọ̀ ó sì jẹ ìyà gbogbo àwọn kèfèrí. Kódà Abu Lahabi sì kí ló sọ Abu Lahabi jẹ́ ní ẹ̀kọ́ ẹni ègbé ká lè fi mọ títóbi ipò tọ́lọ́run gbà nábì sí. Abu Lahabi ẹni ẹ̀kọ́ ẹni ègbé kí ló sọ dà bẹ́ẹ̀. Ìyẹn tí Ànábì Islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tó wá pè wọ́n jọ ó fún wọn lóúnjẹ. Ànábì wá ní èmi yìí tẹ́ rí yìí ni Ọlọ́run rán sí yín o. Abu Lahabi lẹ́nu èmi kọ́ mo wí o, ó ní tabban laka ya Muhammad. Ó sọ̀rọ̀ tí ò dá sáà, ó bú Ànábì, ó ṣépèlé Ànábì. Ọlọ́run ní tabbati yada, Ọlọ́run náà ṣépèlé Abu Lahabi padà. Èpè òun ni Abu Lahabi ń gbàdò ní gbogbo ìgbà tá a bá ti ń kà á là ń gbàdò ní. Lórí kíni ó bú Ànábì? Lórí kíni ó ṣépèlé Ànábì sallallahu alaihi wasallam? Ẹ wo Abu Lahabi ó wá dẹni ẹ̀kọ́, ó dẹni ìgbé. Ìyàwó rẹ̀ tí tún máa ń lọ lé gbégbé ẹ̀gún dínà fún Ànábì, òun náà dẹni ẹ̀kọ́, òun náà dẹni ìgbé. Ẹ wo iye ìgbà tí mùsùlùmí ka Suratul Masal táwọn àti tabati àdá, ẹ wo iye ìpè tí ń bá Abu Lahabi tẹ́sí pé kò sí tàbí ṣùgbọ́n Abu Lahabi ó wọ̀nà lórí kíni, lórí kó bú Ànábì sallallahu alaihi wasallam. Eléyìí fi yé wa bí ipò Ànábì bí ó ti tó. Náà lẹ́yìn ìgbà tá a ti establish eléyìí pé ipò Ànábì tí Ọlọ́run ló gbé sípò yẹn, a ò gbọdọ̀ pé bó ṣe wù wá, a ò gbọdọ̀ bú, a ò kódà mùsùlùmí kò gbọdọ̀ bú Ànábì sallallahu alaihi wasallam. Bọ́lọ̀ ti wá kọ́ wa lẹ́kọ̀ọ́ pé a gbọdọ̀ bú Ànábì yìí sallallahu alaihi wasallam, bẹ́ẹ̀ náà ló kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé a ò gbọdọ̀ bú ẹnì kankan náà nínú ẹ̀sìn míì. Nínú Suratul An'am àyà 18 Ọlọ́run bá ní bismillahir-rahmanir-rahim wala tasubbu alladhina yad'una min dunillah, àwọn tí wọ́n ń pè nǹkan míì tí wọ́n ń pè Ọlọ́run bá lẹ́yìn mùmínì mùsùlùmí ẹ ò gbọdọ̀ bú wọn o. Fayasubbullaha adwan bighairi ilmi, wọ́n máa wá bú Ọlọ́run láì nímọ̀ sí káwọn gbọdọ̀ bú Ọlọ́run, wá bú Ọlọ́run àmọ́ yìí náà ẹ ò gbọdọ̀ bú wọn. Tó túmọ̀ pé báwa tá a jẹ́ mùsùlùmí bọ́lọ́run ti ní ká má bú Ànábì wa tó ní ká pọ́nlé náà ló ní ká má bú ẹlòmíì náà nínú nǹkan tóun náà ń jọ́sìn fún. A ò gbọdọ̀ bú nǹkan tí ń jọ́sìn fún. Ọ̀rọ̀ ní kazalika, ọ̀rọ̀ ní bákan náà zayyana li kulli ummati amalahum, a ṣe lẹ́ṣọ̀ọ́ fún ìjọ kọ̀ọ̀kan ìtóhun náà ń ṣe. Ìjọ kọ̀ọ̀kan tí ń ṣe yóò máa jọ lójú. Ẹni tó lélẹ̀ ìlú ni Ọlọ́run tó wọn Ànábì tó yóò jọ lójú. Ìwọ mùsùlùmí ìwọ náà má bú. Ìyẹn ni pé mùsùlùmí bí ò ti gbọdọ̀ bú Ànábì sallallahu alaihi wasallam, bó ṣe gbọdọ̀ gbé sípò tó gbọdọ̀ pọ́nlé náà ni ò gbọdọ̀ bú ẹlòmíì náà, àbí kó gbọdọ̀ bú ìjọsìn ẹlòmíì àbí nǹkan tẹ́lòmíì náà sìn. Aya Qur'ani rẹ̀. Ẹ̀rí jama. A ò pé ìdájọ́ wo ni wọ́n fún ẹni tó wà Nábì sallallahu alaihi wasallam. Ṣẹ́rọ̀ yìí, mo ń tún sọ pé àwọn tó padà bóra yìí sẹ́, wọ́n ṣe tí ò dáa. Wọ́n dá lóró gan, wọ́n ṣe tí ò dáa. Gbogbo tí wọ́n ṣe yẹn Islam lọ́wọ́ sí. Bẹ́yẹn bá ṣẹ̀ nínú Islam, ẹ mú lọ bá àwọn adájọ́ ní Sharia Islam. Wọ́n ṣèwádìí tónítóní, because nígbà tí wọ́n pàṣẹ ṣáàmọ̀ bóyá àwọn ni wọ́n dánú bí àbáwọn náà kọ́kọ́ bú. Gbogbo nǹkan míì tó háìdì síbẹ̀ ànímọ̀. Islam fi òfin sọ́wọ́ ẹnìkan láti dájọ́, láti kọ́dà kí ọmọ ṣẹ̀, bàbá ò lẹ́tọ̀ọ́ àti bá a wí ní pé ó ṣẹ̀ sí ẹ̀ṣẹ̀ tó ní ìjìyànú ṣẹ̀ríà, bàbá ò lè bá a wí, yóò yà mú lọ fáwọn adájọ́ ni. Ìmáàmù ò lè ṣe ìdájọ́ ṣẹ̀ríà lẹ́yìn lórí, mufti gan ò lè ṣe. Ó ti láwọn tó jẹ́ pé wọ́n ṣe. Náà ṣe ìdájọ́ wo ná fún ẹni tí ó bá bú Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Kí n tó sọ̀dájọ́ yẹn, ǹjẹ́ ìbú Ànábì ẹ̀ṣẹ̀ ni? Ǹjẹ́ wọ́n criminalize ẹ̀ àbí wọ́n criminalize ẹ̀? Ìbú Ànábì ẹ̀ṣẹ̀ ńlá ni. Torí kí mo sọ lẹ́ẹ̀kan wípé Ọlọ́run bá sọ pé ẹ̀yin mùmínì tẹ́ ẹ bá fi gbóhùn lékè ohùn Ànábì, gbogbo iṣẹ́ yín ó bàjẹ́. Tẹ́ ẹ bá jágbe mọ́, iṣẹ́ ó bàjẹ́. Ó túmọ̀ pé ìjágbe mọ́ Ànábì yẹn òun ni nǹkan tó kéré jù tẹ́ lè ṣe. Gbogbo ohun tó bá jùlọ ẹ ò gbọdọ̀ ṣe. Kẹ́ ẹ bú ni, kẹ́ ẹ nà ni, ẹ ò gbọdọ̀ ṣe. Tẹ́ ẹ bá ṣe, iṣẹ́ yóò bàjẹ́. Ọlọ́run ọmọ fúnra rẹ̀ ó criminalize kí ni o? Ó sọ pé bíbú Ànábì àbí gbígbóhùn lékè ohùn Ànábì ẹ̀ṣẹ̀ ńlá ni. Ìṣúná pé Ọlọ́run ọba tó dá wa
ó ní kíní ẹ̀gàn crime jarimatun shan'a jarimatun kabira ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn bú ànábì sallallahu alayhi wa sallam. èyí wọn àbáwọn ṣé wàá rí jàmá nínú ìdájọ́ sharia Islam kí ni ká bú ànábì ẹni tó bú ànábì sallallahu alayhi wa sallam ìdájọ́ rẹ̀ ní ìta tí ń bá bọ̀ wá látòrí àwọn sàhábà tó wà nínú gbogbo tírà ẹ̀sìn mazhabi Maliki ni o mazhabi Abu Hanifa ni o mazhabi Shafi'i ni o mazhabi Imam Maliki ni o òun náà ni kó ń tọ̀hún tó bú ànábì sallallahu alayhi wa sallam tẹ́ ẹ dẹ̀ confam kó bú òun náà ní bí kíni o kí wọ́n pa ìdájọ́ yẹn nìyẹn. àmọ́ ṣe rí tán bá ní ìdájọ́ báyìí ìdájọ́ yẹn àwọn nǹkan kan wà lábẹ́ nǹkan yẹn ni mo fẹ́ ká gbé yẹ̀wò. ìdájọ́ yẹn ni pé wọ́n confam kódà wọ́n ní pé ó ń tọ̀ òun yẹn tó bá túbá tó lóun mọ̀ ní ẹ dákun ẹ foríjì hùn ẹ filẹ̀ ẹ jẹ́ kó máa lọ. ṣe rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí mo wá sọ yìí ẹlòmíràn ní nínú hadith wo ni wọ́n ti rí nínú Qur'an wo ni wọ́n ti rí ṣe rí ọ̀rọ̀ yìí òun ni ìdájọ́ tó wà látòrí àwọn sàhábà tó fi dòní tó wà lákọọ́lẹ̀ nínú gbogbo tírà ẹ̀sìn. Ìmáàmù Shafi'i rahimahullahu ta'ala nínú kitabul tí mo Shafi'i kọ fún rẹ̀ ó sọ wípé ẹni tó jẹ́ zimmi aw mu'ahad ẹni tó fẹ́ gbénú ìlú Islam tí è ṣe mùsùlùmí ó fẹ́ gbénú ìlú Islam wọ́n fún ládéhùn nínú àdéhùn tí ó gbà ní pé o gbọ́dọ̀ bú ànábì o sallallahu ó láwọn nǹkan tí ó ní gbọ́dọ̀ ṣe àmọ́ nínú ẹ̀ níbi kí ni o gbọ́dọ̀ bú ànábì sallallahu alayhi wa sallam o gbọ́dọ̀ bú ànábì. Abu Hanifa mazhabi rẹ̀ òun náà sọ ṣáàṣì mọ̀ pé Abu Hanifa báwọn sàábé Imam Maliki òun náà wà ní mazhabi rẹ̀ Ahmad ibn Hanbal ó wà ní mazhabi rẹ̀ Imam Shafi'i ó wà ní mazhabi rẹ̀ ilé gbogbo tírà ẹ̀sìn turathul umma ló sọ̀rọ̀ yìí ipe wọ́n ní ajma'at alayhi umma àwọn al-umma panupọ̀ lórí ẹ̀. àmọ́ ṣe rí jàmá ìpanupọ̀ àwọn al-umma yẹn báwo ló ṣe jẹ́ a ní láti gbé yẹ̀wò dáadáa àmọ́ kí n tó lọ bí ìpanupọ̀ àwọn al-umma ẹ jẹ́ kí n sáré lọ bàrà wípé ǹjẹ́ blasphemy kéèyàn bú ẹ̀sìn kéèyàn bú ànábì àbí kéèyàn bú ẹni jẹ́sí kó jẹ́ ní ọwọ́ ṣé Islam nìkan ló criminalize ẹ̀ ni. ẹ rí i pé president àwọn Russia Putin ní last year ó ń sọ fún wọn ní France wípé ẹ má rò wípé freedom of speech ó débi kéèyàn sọ hatred word sáà nẹ́bí sọ̀rọ̀ sí Muhammad ó ní ẹ má rò ó ní ìyẹn ò sínú kí ni o freedom of speech o ó sọ clearly. ṣe wá ráwọn ìlú mi náà wà fẹ́ sí pé blasphemy yìí wọ́n criminalize ẹ̀ wọ́n sì láwọn ìdájọ́ tí wọ́n fún un bóyá bí kí wọ́n ní kó ń tọ̀hún lọ sẹ́wọ̀n bóyá bí kí wọ́n ní kó san fine. a rí i pé ní 2006 ní ìlú Germany ọkùnrin kan wà tí wọ́n pè ní kí ni o Manfred Fan ọkùnrin yìí kí ló ṣe ó mú Kùránì ó wá róòlù ẹ̀ bíi toilet paper ó wá róòlù ẹ̀ kí ni wọ́n ṣe wọ́n prosecute ẹ̀ nígbà ìwọ yìí ọ̀fẹ́ nǹkan tẹ́lẹ̀sì kan fẹ́ lọ ṣe yìí torí kí ní ẹ̀ta pọ̀ sí nílùú Germany náà. 2016 ọkùnrin kan wọ́n pè ní kí ni Albert Voss nílùú Germany náà ni ọkùnrin atheist ni àmọ́ kí ló ṣe ó kọ síbi screen mọ́tò rẹ̀ nǹkan kan slogan kan tó tàbùkù bá Christianity nínú ìlú ìjọba ìlú wa ní àbí kí wọ́n mú wọn ní kó san fine tí n túmọ̀ pé blasphemy àwọn ìlú náà mọ̀ wípé crime ni ẹ̀ṣẹ̀ ni blasphemy. àwọn ọdún tí mo sọ yìí ìlú Islam kọ́ ọ ẹ lè verify nǹkan tí mo sọ yìí ní Greece ẹ rí arákùnrin kan ó mọ̀ọ́mọ̀ lọ sí Facebook page ni nínú Facebook page yìí ó wá bẹ̀rẹ̀ sí ní bú àwọn nǹkan tó jẹ́ nǹkan tí wọ́n ń sìn nínú ìlú yẹn ó bẹ̀rẹ̀ sí ní bú kí ni wọ́n ṣe wọ́n ní kó lọ ẹ̀wọ̀n oṣù 10 torí pé blasphemy ni eléyìí ṣẹlẹ̀ ní kí ní 2012 à ń sọ àwọn ìlú tí wọ́n ń ṣe ìlú Islam tọ́nà pé blasphemy because blasphemy
òun ni kéèyàn ó bú tẹ́nìkan mọ̀ lọ́lọ́run àbí nǹkan tó níyì sí tó wà níbi ìjọsìn rẹ̀. Bákan náà rí pé ní Austria ní year 2015 arákùnrin kan ó ya ère ní ère Jésù, ó wá ya ẹni yẹn ó wà ní òhò, ó wá ya ẹni yẹn ó mu sìgá. Kí ni wọ́n ṣe? Wọ́n ní pé eléyìí ó ti tàpá sí òfin àwọn ẹlẹ́sìn míì. Kí ni wọ́n ṣe? Wọ́n ní kó lẹ́wọ̀n oṣù 6. Mo ń sọ àwọn ìlú míì náà wọ́n blasphemy wọ́n criminalize ẹ̀. Bákan náà ní Italy ní 2006 a rí i pé arákùnrin tó ń pè ní kíni o Oriana Fallaci, arákùnrin yìí ó kọ̀rọ̀ tó defame Islam ìyẹn after September 11 incident. Kíni wọ́n ṣe fún wọn? Mú òun náà ni wọ́n sì ṣèdájọ́ fún un. Eléyìí à ń sọ àwọn ìlú tó já sí wípé wọn kì í ṣèlú Islam, àmọ́ kí ni wọ́n ṣe lórí blasphemy? Wọ́n ní kò dáa, wọ́n ní kò bọ́ sí rárá, torí pé wàhálà tí ó fà nínú ìlú yóò pọ̀ jù, wàhálà tí ó bí wá yóò lágbára gan. Ẹ jẹ́ kí n dá ilé ìdúró báyìí. Mo ti kà wọ́n fún àwọn ìlú tẹ́sí pé ẹni táwọn ìlú Islam kan blasphemy kódà kò ń ṣe lórí ọ̀rọ̀ Islam gan. Mo ti ka títí Christianity lórí ẹ̀sìn táwọn náà sìn, tí wọ́n ní pé ẹni tó bá ṣe ìjìyà wà fún bí kò lẹ́wọ̀n bí kò sọ fáyìn. Ṣé ni mo sọ lẹ́ẹ̀kan, mo ní pé nínú Sharia Islam ẹni tí ó bá bọ̀ Ànábì sallallahu alayhi wa sallam, àwọn àfáà panupọ̀ lórí ìjìmá wípé ó ń tọ̀hún tá a ṣe ìwádìí tá a rí pé wádìí yẹn múnádókun tí òun náà sì rẹ́dí àti túbá, wọn ni wọn pa ni. Eléyìí ni ìjìmá. Wọn ìjìmá òní kí là ń pè ní ìjìmá? Òun ní àpapọ̀. Eléyìí ló wà nínú tòrásì ọmọ tíra gbogbo ẹ̀sìn Islam. Ṣé rí jàmá, ọ̀rọ̀ yìí bá a sọ ó wà nù tíra, ẹni tí ì ṣe mùsùlùmí tó mọ kéwú yóò kà ń bẹ̀. Ẹ̀ka máa ní kò sí àdìsí kan tó sọ, àwọn àfẹ́sẹ̀ sọ, àwọn sàláfí ni wọ́n sọ. Ẹ̀mí yẹn mọ̀ jẹ́ àtàrà wa ní tó wà nínú ẹ̀ gangan rèé. A máa sọ̀rọ̀ fúnra wa báwo náà ṣe arrive síbi ọ̀rọ̀ yìí, àti bí ìgbà tí ń jọ tí wọ́n ṣàwọn òfin yìí, kí ni nǹkan tó ṣẹlẹ̀ ìjọ náà lọ́hùn lábìra wa léèrè. Kí ni lábìra wa léèrè? Ká o pé ní ìsìn wa òfin yẹn o, ẹ jẹ́ ká tún gbé yẹ̀wò ẹ̀. Ṣe rí níjọ́ náà lọ́hùn tí wọ́n ṣàwọn òfin wọ̀nyí, Sharia Ànábì sallallahu alayhi wa sallam òun fúnra rẹ̀ kí n kọ́kọ́ gbé lórí pa Ànábì. Ǹjẹ́ Ànábì fúnra rẹ̀ ṣé wọ́n bu lójú ayé rẹ̀ àbí wọn ò bu? Bẹ́ẹ̀ ni wọ́n bu lójú ayé rẹ̀. Ìgbà tó wà ní Mẹ́kà wọ́n bu, wọ́n pè ní wèrè, wọ́n pè lẹ́nu Ọlọ́run ni o, wọ́n pè lópìdán, wọ́n pè lákọrin, kò sí tí wọ́n pè tán. Àmọ́ náà ọba lékè ọlá ó ní ká Ànábì ṣe sùúrù. Ànábì because Ànábì nìkan náà ni àtàwọn mùsùlùmí díẹ̀ kèétí ìdólórí ìlú, kèétí ìdápàṣẹ ìlú. Islam ò tí ì lófin tó dá dúró déédéé. Àmọ́ gbà táwọn Islam dé Mádínà tó dolórí ìlú tí Islam lófin, àwọn tí wọ́n dánrú ẹ̀ wò kí ni Ànábì Islam ṣe fún wọn. Torí tá a bá ń ka àyà, tá a ń ka hadith, a máa wo ìgbà wo sígbà wo. Ànábì Islam nígbà tó dé Mádínà, ara wọn tí wọ́n bu, tí wọ́n sì padà wá túbá tá Ànábì yá fi wọn. Inú wọn Káàbù bínú Zuhair. Káàbù bínú Zuhair yìí akọrin ni. Ó wá ń bú Ànábì Islam tó dé pé ẹ̀gbọ́n rẹ̀ Bujair òun ti gba Islam. Ó wá bẹ̀rẹ̀ sí ní bú Ànábì ní mẹ́sàn-án mẹ́wàá. Kí Ànábì sọ? Ànábì ní kán lè bá òun mú wá. Ànábì lẹ́ni tó máa lédè papọ̀pá. Arákùnrin yìí wá mọ̀ pé ká Ànábì ti ṣèlérí ìyà fóun. Ó wá wé orí rẹ̀, ó mask orí ẹ̀, ó wá wádà Ànábì. Ó wá ní ìwọ ń ṣe Ọlọ́run, ó ti ṣèlérí fún mi, àmọ́ mo dí mo wá túbá. Ànábì sì foríjì. Ṣé rí gbogbo àwọn tá Ànábì foríjì, àwọn tán wá túbá, ká Ànábì pa wọn kò sí tí ó fi ṣe. Àmọ́ àwọn kan wà tó ṣe pé wọn wá túbá, wọ́n ń bú Ànábì káàkiri gbogbo Mákà, gbogbo Mádínà ni. Ìyẹn wọn Káàbù Ashraf, wọ́n ń bú Ànábì káàkiri gbogbo Mákà, gbogbo Mádínà. Ìyẹn olórí ìlú, ẹni tọ́lọ́run bọ̀wọ̀ fún tó jẹ́ olórí ìlú. So Ànábì fáwọn èèyàn lẹ̀ ẹ máa lọ mọ̀ọ́dá yín. Ànábì sì lò dájọ́ lórí ẹlòmíì nínú wọn, láwọn tí wọ́n já láṣejù, tí Ànábì kìlọ̀ fún wọn tí wọn ò gbọ́, àwọn tẹ́bí wọn kìlọ̀ fún wọn tí wọn ò gbọ́. A rí pé jàmá ṣẹ́rí
ọ̀rọ̀ yìí nígbà tí ààrẹ Islam wá kú tán àwọn àfáà jókòó nígbà tán fẹ́ ṣèlú ṣe mọ̀ pé ìlú Islam níjọ́ tá à ń wí ìta láwọn sàhábà wà yìí ìlú Islam wà lọ́tọ̀ ìlú tí é ṣe ìlú Islam wà lọ́tọ̀ ìlú Islam òfin Islam ní kọ̀ǹtró rẹ̀ wọ́n sì mọ̀ wípé ní tí è ṣe mùsùlùmí yóò máa gbélú Islam ṣẹ́rẹ́ tí è ṣe mùsùlùmí kò gbà pa ànábì wà ó gbà pa ànábì ò sí rárá kódà nígbà pé Muhammad gan sallallahu alaihi wasallam kan Ọlọ́run ọ̀ràn níṣẹ́ ọ̀kan pariwo Muhammad àwọn agbófin kalẹ̀ pé òfin ìlú wa yìí rèé o ẹni tí è ṣe mùsùlùmí tí ó gbélú ìlú Islam òfin yìí rèé nínú òfin tọ́wọ́n fi gbélú yìí ọ ò gbọ́dọ̀ bú ànábì wa wọ́n bú òfin yẹn wọ́n fi rágbàdí ìlú ni ẹni pé Imam Abu Hanifa nínú mẹ́ta Abu Hanifa wọ́n ní òfin yìí tí wọ́n ṣe yìí pẹ́ni bá bú ànábì nǹkan báyìí ní kẹsì fún síyásà wọ́n fi rágbà wọ́n fi ṣòfin ìlú ni so that ànábì táwa ń pọ́nlé tọ́lọ́wọ́n bá òyọ̀ǹda fún wa ká bú tọ́pẹ́ tá a bá bú tá a bá gbóhùn lékè ohun rẹ̀ iṣẹ́ wa ó bàjẹ́ ìrun wa àwẹ̀ wa yóò bàjẹ́ ìwọ òṣè wa dé tọ́ọ̀mọ̀ wa bú a ò gbọ́dọ̀ bú ànábì tí wọ́n so ìmánì wa oríire wa tí wọ́n so mọ́rọ̀ rẹ̀ pé a gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ jura wa gan lọ kò sẹ́ni tí ò fẹ́ràn rẹ̀ àmọ́ Islam a gbọ́dọ̀ fẹ́ràn ànábì jura wa lọ ànábì táwa fẹ́ràn jura wa lọ yìí kẹ́nìkan wá ṣe báṣubàṣu kẹ́nìkan mọ̀ wá bú rọ wọ́n ṣòfin yín lẹ̀ òfin náà sì ń bẹ bẹ́ẹ̀ ṣé wàá rí gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan náà lólófin tiẹ̀ o tá à ń sọ yìí o à ń bọ̀ wá kà fún wa kì í ṣe Islam nìkan ló ní o à ń bọ̀ wá kà fún wa torí pé táwọn bá ṣòfin yín báyìí náà kún wọn jẹ́mọ́ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú ànábì tó yẹ sí pé mo gbé ara mi lékè rẹ̀ iṣẹ́ mi yóò bàjẹ́ tí n bá bú táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní bú káàkiri náà ìlú ó bàjẹ́ ìlú ò ní lọ síwájú wọ́n bú lónìí ìjà ó ṣẹlẹ̀ wọ́n bú ń bí ìjà ó ṣẹlẹ̀ wọ́n bú ń bí ìjà ó ṣẹlẹ̀ ẹwà ẹ̀jẹ̀ àgbé òfin kalẹ̀ torí pé bíbú ànábì principal crime ni àfi kó ní kí ni principal punishment òun náà fi gbé kalẹ̀ bẹ́ẹ̀ torí kí ìlú máa dàrú náà ni torí pé kìí ṣe mùsùlùmí nìkan ní gbénú ni kódà kọjá pé mùsùlùmí gan ló bú ànábì irú òfin òun náà ni wọ́n lò lé lórí tírú òfin yóò bá wá sí tẹ́ni tí èṣe mùsùlùmí bá wá bú ànábì wàhálà ó ṣẹlẹ̀ torí pé yìí ò ní bú ẹni tí mo nífẹ̀ẹ́ kémi náà má yarí ó dá nísìnyí ìjẹmọ ẹjẹ ká búra o láìpẹ́ ìlú ọ̀tà nàìjíríà náà ni ẹnìkan rajá ó wá sọ orúkọ pírẹsidẹǹtì wa kí ni wọ́n ṣe fún kò sẹ́ni tínú ó dùn sí náà àbí kéèyàn lọ Korea kọ kí ogún pírẹsidẹǹtì wọn náà báwo ló ti rí so wọ́n fi eléyìí lágbà dí pé nínú ìlú wa òfin wa lẹni tí ó wọnú ìlú Islam yóò ti mọ̀ pé òfin tán fún òun rèé mọ́nú òfin òun náà ní débẹ̀ ẹni pé kò sì fariwo oníkálukú lọ pẹ̀lú rọrùn mọ́ débí báyìí ni wọn ò ní wọ́n ń ṣàdédé pààyàn mọ́ dé kí lòun náà fẹ́ bú ànábì fún mọ́ ànábì ò sí láyé mọ́ ànábì ò ṣe tí èbá ṣe ni tí ó fẹ́ràn òun náà ò ní bú ànábì sallallahu alaihi wasallam àfẹn tí ó fẹ́ràn torí pé tí bá wà wájú rẹ èmi tí mo ṣẹ̀ ọ́ ní kọ́ bú mọ́ bú ànábì mi wọ́n sì gbọ́ Ọlọ́run èmi àti ẹlájọ lọ́rọ̀ Ọlọ́run ti ní kémi mùsùlùmí kí má bú ẹ̀sìn rẹ̀ ìwọ náà má bú ẹ̀sìn mi so wọn náà fi ṣàwọn òfin yìí láti fi ragbàdìlú Islam wọ́n sì ń lọ ẹni tí èṣe mùsùlùmí ní Islam òun náà ń bára rẹ̀ lọ bẹ́ẹ̀ oníkàlùkù ń lọ bẹ́ẹ̀ báwọn eléyìí ti rí nìyẹn ìjìmáhùn consensus táwọn àlùfáà ti ṣe látàrí àwọn sàhábà tó níyì ni ló wà nínú gbogbo tírà ọ̀rọ̀ pọ̀ bọ́ kí n ra gé níwọ̀nba díẹ̀ tàbá àwọ̀ ikú ra consensus yìí báyé ti wá rí lónìí yìí tó di pé àwọn èèyàn ń ṣe kíní yìí lò yìí ó di pé ó dáa kò sí ìṣẹ̀ríà Islam kò sí ilé-ẹjọ́ Islam mọ́ àwọn èèyàn ń ṣí lò wọ́n ń gbé ìdájọ́ sọ́wọ́ ara wọn ó dá ẹ jẹ́ ká wá rìvíw òfin yìí ọ̀rọ̀ míì nìyẹn tá à ń bọ̀ wá lórí ẹ̀ ṣẹ́rí jẹ́mọ́ mo jẹ́ kó yíwa pé bíbú ànábì sallallahu alaihi wasallam ẹ̀ṣẹ̀ ńlá ni tí wọ́n criminalize tọ́lọ́wọ́n bá criminalize tí ó jẹ́ sí pé àwọn mùsùlùmí náà wọ́n ní crime ńlá ni tó deserve kí ni ìjìyà ńláńlá láti fi torí ṣẹ́rí tán bá gbé jìyà ńláńlá sí àwọn èèyàn ní jáwọ́ bẹ̀ for example sí ẹni tó gbé cocaine
wọ́n ní nínú lumi wọ́n ní death sentence ni torí wọ́n fi kíní yẹn ń bàlú wọn jẹ́ wọ́n wá wá òfin tó lágbára tí ó jẹ́ káwọn èèyàn jáwọ́ kó ń bẹ̀ wọ́n gbófin yẹn kalẹ̀ síbẹ̀ torí tó fi yàn bá sí ń bẹ̀ àwọn èèyàn ò ní jáwọ́ àwọn èèyàn ní jáwọ́ bẹ́ẹ̀ náà wà láwọn ẹ̀ṣẹ̀ míì náà tí wọ́n ní àwọn àwòká síbẹ̀ ní tó gbé cocaine síbẹ̀ ti gbà lọ́wọ́ rẹ̀ èwo làbọ̀rọ̀ tó bá ti jẹ́ torí pé láti jẹ́ káwọn èèyàn jáwọ́ ń bẹ̀ ni gbogbo nǹkan tó bá ti jẹ́ principal crime bẹ́ẹ̀ yẹn wọ́n máa gbé principal punishment fún káwọn èèyàn lè jáwọ́ ń bẹ̀. ṣẹ́wárí jẹ̀mọ́ àwọn àbíjà wà léèrè wípé wọ́n ní Islam yẹn ti le jù báwo ló ṣe rí àbá ó ṣe lè ní kí ó ṣe lè gbèrú punishment yẹn kalẹ̀ á wá wò pé ǹjẹ́ ń bẹ nínú ẹ̀sìn míì náà irú nǹkan náà bẹ́ẹ̀ jẹ̀mọ́ ẹ jẹ́ ká lọ sínú Old Testament àti New Testament a rí wípé irú ìdájọ́ báyìí wà níbẹ̀ tá a bá lọ sí Leviticus 24 orí 24 ẹsẹ̀ 10-16 ẹ rí pé ìdájọ́ ikú àfẹ́ni tó bá bú Ọlọ́run ó wà nínú Leviticus. Bákan náà tá a bá lọ sínú Deuteronomy òun náà sọ ní Deuteronomy 17 orí 12 orí 17 ẹsẹ̀ 12 ó sọ yìí pé ẹnikẹ́ni tó bá kọ̀rọ̀ sí adájọ́ lẹ́nu àbí tó bá kọ̀rọ̀ sí olórí ẹ̀sìn lẹ́nu ó ní kí wọ́n yanjú ẹ̀ ó wà nínú Deuteronomy ó wà nínú Bible bẹ́ẹ̀. Tá a bá lọ sí Exodus orí 18 ẹsẹ̀ 19 ó lẹ́nikẹ́ni tó bá jẹ́ òpìdán àbẹ́nikẹ́ni tí ń bá ẹranko láṣepọ̀ ó ní kí wọ́n yanjú ẹ̀ ó wà nínú Exodus. Tá a bá tún lọ sínú Leviticus orí 20 ẹsẹ̀ 9 ó ní ọmọkọ́mọ tó bá kọ̀rọ̀ sí bàbá àti ìyá ẹ̀ lẹ́nu ó ní kí wọ́n yanjú ẹ̀. Tá a bá tún lọ sínú Chronicle orí 12 ẹsẹ̀ 13 ó lẹ́nikẹ́ni tó bá sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run lẹ́yìn tó di gbàdéhùn pé òun fẹ́ sin Ọlọ́run tó wá tún sìn nǹkan míì ó ní kí wọ́n yanjú ẹ̀. Tá a bá wá lọ sínú Deuteronomy bákan náà orí 13 ẹsẹ̀ 17-12 ó sọ pé ẹnikẹ́ni tó bá tún tẹ̀lé sí mi náà ó ní kí wọ́n yanjú ẹ̀. Kódà nínú Deuteronomy orí 13 ẹsẹ̀ 1-5 ó lẹ́nikẹ́ni tó bá pe rẹ̀ ní òjíṣẹ́ òkè tó lójíṣẹ́ lòun òjíṣẹ́ èké ó ní kí wọ́n yanjú ẹ̀. Eléyìí tá ń wí náà nínú ó wà nínú Bible ó tún wà nínú kíni Old Testament. So eléyìí wọ́n fi ṣòfin ìlú ni. So ìwọ tó ní pé Islam yẹn ti wá ṣèbó là ń kà jáde ó tún pọ̀ o akàkà yìí náà nínú Bible nínú kíni Old Testament náà ló wà. So bọ́rọ̀ yìí ti rí rèé ìyẹn ni pé àwọn ẹ̀ṣẹ̀ yẹn wọn ò fẹ́ kó o débẹ̀ ni náà fi gbé ìjìyà ńláńlá síbẹ̀ wọn ò fẹ́ kó o débẹ̀ ó wà nínú Bible wípé ẹnikẹ́ni tó bá ṣàgbèrè ẹ̀yànjú ẹ̀ ẹ̀pá ó wà nínú ẹ̀. So wọn ò fẹ́ kéèyàn débẹ̀ ni bẹ́ṣẹ̀ yẹn ṣe tóbi tó wọ́n wá wá ìjìyà tó tóbi tó rí káwọn èèyàn lè jìnnà sí. Táwọn èèyàn bá rí ìjìyà tó tóbi wọn ò ní jìnnà sí ẹ̀ṣẹ̀. Wọ́n dá ọmọ ẹ̀dá ó fẹ́ràn nǹkan tí wọ́n ní kó má ṣe ni. Tọ́mọ ní kí ni má ṣe o òun ahabu shay'in ila al-insani ma muni'a ìtàn bá ní kéèyàn má ṣe ní ìmọ̀ wù yẹn jù wọn wá gbé ìjìyà ńláńlá síbẹ̀ torí kọ́mì ìyẹn lè ṣàkó mbẹ̀ ó mọ̀ débẹ̀. Irú ẹ̀ náà lélẹ́yìí pẹ̀tọ́ wọn lẹ́nikẹ́ni tó bá Nábì sallallahu alaihi wasallam á ní kó túbà ó wá túbà yẹn á jẹ́ kó yẹ pé ntọ́ ṣe yìí ò dá o ntọ́ ṣe yìí ò dá o tí èṣe wá ṣe mùsùlùmí ntọ́ ṣe yìí ò dá o ntọ́ ṣe yìí ò dá o. Tó bá gba Islam á filẹ̀ tí o bá ti gba Islam kọ́ra àwọn afáàfin ní ẹ filẹ̀ ó ti mọ̀ pé òun ṣe tí ò dá. Tó bá tún wá ní Islam lórí ẹ̀ tó tún wá ń kọ̀ntínú ẹ̀ fún lẹ́tọ̀ tó fún ẹ̀tọ́ tó wà ní ìdájọ́ ẹ̀ fún náà ni ẹ̀tọ́ ò ní fẹ́ nù. So eléyìí rèé kò é ṣe pé ó tàbùkù bá Islam wọ́n fi ṣòfin ìlú ni òfin ní tí ò bá ṣòfin ìlú ò ní gúnrégé pàápàá jùlọ ìlú pé ìlú Islam mùsùlùmí ní gbénú ẹ̀ ẹni tí è ṣe mùsùlùmí wá wábẹ̀ yóò gbàdéhùn torí ó lè máa fẹ́ràn ṣe mọ̀ pé ní tí è ṣe mùsùlùmí ṣe mọ̀ pé wọ́n fẹ́ràn mùsùlùmí wọ́n sì mọ̀ pé tí ó dùn mùsùlùmí jù òun náà ní kẹ́ ẹ bú ànábì wọn wọ́n mọ̀ pé ipò tí wọ́n so ànábì wọn mọ́ ipò yẹn pọ̀ gan ó ga gan àbí kẹ́ ẹ wá bù òun náà fi wá ẹ wá punishment lágbára ẹ gbé kalẹ̀ síbẹ̀. So eléyìí ò tàbùkù Islam
Islam rárá a rí nínú àwọn ẹ̀sìn míì náà, a rí nínú àwọn ẹ̀sìn míì náà ẹ rí káwọn ìlú míì náà wọ́n láwọn capital punishment tó bá ṣe báyìí báyìí ni tó bá ṣe báyìí báyìí ni láti fi fọ̀lú wọn mọ́ ni torí pọ́ mi èèyàn yóò ṣe nǹkan bá ní ọmọ ṣe. ṣé wàá rí jẹ̀mọ́ káwọ́ pé lásìkò tá a wà yìí sìn àwọn ọ̀dọ́ wọn ń ṣi kíní yìí lò àárín ilé ẹjọ́ ṣẹ̀ríà ó jẹ́ sí pa afẹ́ gbọ́rọ̀ náà pápá jùlọ ní Nàìjíríà yìí pàkíyèsí sọ pé ilẹ̀ Yorùbá wà yìí ṣẹ̀ríà kọ̀tù olówà ó da ẹ jẹ́ ká wá bẹ òfin yìí wò káwọn ọ̀dọ́ mọ̀ gbé síwọ́ sọ́wọ́ ara wọn kálá bá fẹ́ bẹ̀ wò ẹjọ́ ká tó lè gbé sí tẹ̀ ọ̀rọ̀ ní tá a gbé sọ́dọ̀ àwọn àfa àwọn màjámíù fìkìhíyà ni wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ ibi táwọn náà bá tún gbé sí ọ̀rọ̀ kan nìyẹn àwọn gbogbo àwọn tó jẹ́ Islamic Council of Fatwa níbo làwọn náà sọ̀rọ̀ sí lórí ọ̀rọ̀ yìí oníkálukú lọ lè bẹ̀ wò tá a bá fẹ́ ẹ jẹ́ ká tún kí ní ìyẹ̀wò nínú lásìkò tá a wà yìí ò tẹ́sí pé gbogbo àgbáyé wọ́n ti ń sunkún bí ká mọ̀ pààyàn gbogbo ẹ̀ṣẹ̀ tó jẹ́ capital punishment wọ́n ní ẹ dákun mọ́ fílẹ̀ ẹ jẹ́ ká wá ìjìyà míì fún ká o kí ó dá o Islam náà torí àwọn àáfàá tí wọ́n ṣòfin yìí náà kí ṣe pé àwọn náà fẹ́ méje kí ṣe pé wọ́n láàánú ẹ̀dá wọ́n ń pààyàn àwọn àáfàá tó ṣòfin yìí wọ́n ń pààyàn wọ́n ń ṣe méjèméjé wọ́n ń sì ṣe ọ̀dájú kọ́ ni wọ́n o àmọ́ wọ́n ṣe é láti dáàbò bo ìlú kí ìlú àlàáfíà ni káwa ní ẹ jẹ́ ká gbé kínní yẹn wò ká gbé síbò míì tí yóò bá sípò yìí mu nígbà tó ní kálukú ti ní sópò mẹ́ẹ̀ ọ̀rọ̀ rèé tá a gbé yẹ̀wò tẹ́sí pé òkè ọ̀rọ̀ rèé ẹ jẹ́ ká gbé yẹ̀wò eléyìí ìbàdà àmọ́jàmá kò síbi tá a gbé sí náà a rí i pé bíbú ànábì sallallahu alaihi wasallam jarimatun kabira crime tó tóbi ni kò sí ní yé má tóbi àfi káwọn èèyàn jìnnà sí ṣé wàá rà wá tá a jóbi tá a ṣe mùsùlùmí ẹ jẹ́ ká bí àwọn ọmọ wa ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ àyè máa bú ànábì àyè máa bú Islam ti kọ́ mùsùlùmí lẹ́kọ̀ọ́ wípé ni ó gbọ́dọ̀ bú ẹlòmíì ó gbọ́dọ̀ bú ànábì rẹ ó sì gbọ́dọ̀ bú ẹlẹ́sìn míì ó gbọ́dọ̀ bú ẹ̀sìn wọn àwa náà ẹ jẹ́ àwa ká àwọn ẹlẹ́kọ̀ọ́ kán mọ̀ bú Islam kán sì mọ̀ wà ní Islam eléyìí ìbá dáa èyí tí mi kásẹ̀ ọ̀rọ̀ mi lẹ̀ ṣe rí táwọn èèyàn kan bá ṣe nǹkan kan kí n tó lọ bẹ̀ yẹn ọ̀rọ̀ yìí mi ìfẹ́ kí fídíò yìí gùn ni àlàyé ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ wọ́n mi ìfẹ́ kó gùn. ṣe rí táwọn èèyàn kan bá ṣe nǹkan kan ẹ mọ́ tí ìmọ̀ lẹ́mọ̀ Islam èèyàn jẹ́ mùsùlùmí sí ó wá hùwàkiwà ṣe rí ó jẹ́ mùsùlùmí yẹn Islam kọ́ ló ràn wọ́n ìwàkiwà ló wù òun ni ẹja báwú àwọn ọmọ tó padì bóra yìí wọ́n pa nípa àìlẹ́tọ̀ọ́ ni wọ́n fi ìdájọ́ sọ́wọ́ ara wọn Islam ò rán wọn níyẹn o tó wáyé tí wọ́n mú lọ ó rẹ̀ pé ẹnu bú ànábì òkè báwo ló ṣe bú ànábì ẹ mú lọ sọ́dọ̀ àwọn olófin ẹ mú lọ sílé ẹjọ́ wọ́n gbé yẹ̀wò náà àwọn tán wà nínú òfin tí wọ́n ń ṣòfin tán wà nílé ẹjọ́ ọ̀dọ́ tí wọ́n ràn wà lára ẹ̀ ò sínú wọn àwọn tán ní làákàyè ni tán sì gbọ́n dáadáa wọ́n gbé yẹ̀wò wọ́n tọrọ yẹ̀wò so ìwà tí ò dá ni wọ́n wù ìwà tí ò dá gbà ni wọ́n wù àwọn gbogbo àwa tá a sì mọ káwọn ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ ẹja mẹ́kọ́ tẹ́ mọ kọ́ wọn o ẹ jẹ́ ká mọ kí ni ẹ̀kọ́ tẹ́ mọ kọ́ wọn o ẹ rí i pé gbogbo tíra fíkìú tó fi ń kọ́ ìdájọ́ ẹ̀sìn ní primary level lékéwú secondary level lékéwú ẹ̀ ní bá ọ̀rọ̀ ìdájọ́ yìí ń bẹ̀ ipe ẹni bá wà náà ìbáyìí ní ẹ̀ ní bá bẹ̀ wọ́n ní fi síbẹ̀ ó dìgbà tọmọ bá kéwú tí la ka ìrẹ́ pé yóò mọ̀ràn lẹ́kànnú tíra àgbààgbà tíra tó ga ibẹ̀ ni ó ti mọ̀ràn lẹ́kàn lásìkò tí làkàyè ti pé tẹ̀sí ti yé tó ti mature àmọ́ àwọn ọmọ wọn kéékèèké tí wọ́n lè pa Deborah yìí ẹni wọ́n tún ní aláàpá ọmọdé ni wọ́n irú ìdájọ́ báyìí ò tí ì yẹ nǹkan kan sọ fún wọn ni pé ẹni bá ṣe ìdájọ́ gbogbo ìdájọ́ ẹ̀sìn ẹnìkan ò gbọ́dọ̀ fi sọ́wọ́ rẹ̀ yóò gbé délé ẹjọ́ ni ẹni bá fi ìdájọ́ lè sọ́wọ́ tiẹ̀ wọ́n fìyà jẹun náà torí à ń bẹ̀jọba Nàìjíríà àwọn ọmọ yìí ẹmọ ìjọba lásán o kó lè jẹ́ àríkọ́gbọ́n fáwọn míì náà tán bọ̀ lẹ́yìn kó lè jẹ́ àríkọ́gbọ́n fáwọn tán bọ̀ lẹ́yìn eléyìí jẹ́ bọ́rọ̀ tí rí so Islam kọ́ ló rán wọn ní nǹkan tí wọ́n ṣe yẹn nínú Islam gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ wọ́n ó gbé yẹ̀wò kódà gan tó ń tọ́ bá ní òun ò sọ bẹ́ẹ̀ ó jábọ́ lẹ́nu òun ni òun ò mí ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ó lóun ò mí ní bẹ́ẹ̀ tó bá ti sọ bẹ́ẹ̀ bàbá òun náà ní ìsìtábà yóò tún lọ pé òun ò sọ bẹ́ẹ̀ òun ò mí ní bẹ́ẹ̀ ẹ fi ilẹ̀ ẹ̀jẹ̀ ó máa lọ ni so eléyìí jẹ́
ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ti rí tó torí ẹ̀ oníkálukú wa ẹ jẹ́ ká tá a bá ń tara ẹ̀sìn ẹ jẹ́ ká máa mọ kí ni tẹ̀sìn wí báwo ni nǹkan tẹ̀sìn sọ bó ti wà lóbì ló wà ní gbàǹjà o ẹni sọ pé Islam yẹn kí ni òun láti ka sínú báìbù yìí náà fún wa yìí àmọ́ ṣe ráwọn nǹkan wọ̀nyí wọ́n fi ṣòfin ìlú ni tẹ́nìkan kan gbọ́dọ̀ débẹ̀ kó lè fọ̀dún mọ́ náà ní gbogbo ẹ̀ tí Ọlọ́run kó dúró tì wá kí ó dẹ̀ wà pẹ̀lú wa ẹ dákun torí tọlọ́run àwa àfáà táwọn káwọn ọmọ wa lè kéwú ẹ jẹ́ àmọ́ táwọn kọ́ wọn ká sì máa jẹ́ kálà yí ọ̀rọ̀ yé wọn dáadáa àwọn tó páyì nísìnyí wọn lọ pàrọ̀ wọn kà sí jihad kọ́ lélẹ́yìí o jihad kọ́ o so báyìí ti gbà á mọ̀ ní pẹ̀lú ògo Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run kó sì tó ẹ dákun afẹ́ kó ní kálukú bomi kó sẹ́ni tí ó dùn ẹnikẹ́ni tó bá jẹ́ òbí ẹnikẹ́ni tó bá jẹ́ dá yóò dùn pé èèyàn náà pa báyìí wọ́n ti wá sun nínú wàhálà nínú tó tó wà tó ni pé èèyàn kankan ò gbọ́dọ̀ sun ẹ̀dá kan àbẹ́bí láyò azibu binari sí wárọ̀ binari ẹnì kankan ò gbọ́dọ̀ jóyàn níná àfọlọ́wọ́n ọba tó dá iná lẹ́bi tí pàwọn ọmọ yẹn wọ́n ṣàṣìṣe tó pọ̀ gan sásì gbọ́dọ̀ bá wọn lórí ẹ̀ lẹ́yìn pé wọ́n pa wọ́n bẹ̀rẹ̀ sí sọ lóko ọmọ náà sá wọ́n dẹ lóko níbi ọtúnmùsì ó tún wá kú tẹ̀ tún wá dáná sun ẹ̀ tún wá ń yọ inú yín tún wá ń dùn eléyìí Islam ọ̀fẹ́lẹ̀ sọ Ọlọ́run kí ó ṣàánú wa kó sì dúró tiwa bí tá a fèrè sílẹ̀ Ọlọ́run kó wà pẹ̀lú wa Ọlọ́run kó bá wa pẹ̀lú wa kó sì dúró tiwa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.